Listen to your zodiac signs daily predictions for today, Monday, March 17, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Monday, March 17 ọdún 2025 tí a wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow wa, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá a máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20. Ó ṣeéṣe káwọn tó rọ̀gbà yín ká kọ́ máa hùwà lọ́nà tí ó tọ́, tí ó sì jẹ́ pé ẹ máa ní ìmọ̀lára rẹ̀, ẹ máa mọ̀ wípé wọ́n hùwà bẹ́ẹ̀, tí èyí sì lè má jẹ́ nǹkan tó wulẹ̀ serious rẹpẹtẹ, ṣùgbọ́n tí ó lè mú yín feel bad bákan. Ó dára lénìí kí ẹ kàn sí àwọn tó ṣe pé wọ́n jẹ́ olólùfẹ́ yín, tí wọ́n jẹ́ alásùnmọ̀ yín, kí ẹ wo bí wọ́n ṣe ń fi ìkẹ́ bá wọn ṣe lọ́jọ́ tòní. Tó bá sì ní ìrànwọ́ tí ẹ lè ṣe fún wọn látàrí kí ọkàn wọn lè balẹ̀, ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní, kò sí wàhálà. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti rí i dájú pé ṣe kí ara yín, kẹ́ ṣètọ́jú ara yín dáadáa lénìí. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ ráwọn opportunity tí ó máa bí owó dáadáa fún yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ wòye sí ọ̀tún àtòsí, ẹ kẹ́ wo advantage àti disadvantage ṣáájú kí ẹ tó ní ẹ fẹ́ commit sí. Ìgboyà yín máa ràn yín lọ́wọ́ dáadáa níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Lénìí ó dára kí ẹ múra dáadáa, kí ẹ dùn rí lójú tí ẹ bá ń jáde, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì gbàlàáfíà láàyè níbikíbi tí ẹ bá wà lónìí. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ jí kínú yín má fi bẹ́ẹ̀ dùn dáadáa, ṣùgbọ́n kẹ́ má ṣe ròyìnròyìn rẹpẹtẹ. Ẹ̀yin kàn reflect lórí bí ìgbésí ayé yín ṣe ń lọ, kẹ́ tún ní ìwòye tuntun nípa rẹ̀ ní ààyè iṣẹ́, látàrí pé ti iṣẹ́ láti jọ́ mẹ́ta ó ṣeéṣe kó fẹ́ rẹra díẹ̀, ṣùgbọ́n strong will tẹ́ni máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní láti ṣàṣeyọrí níbi iṣẹ́. Kẹ́ wá gbìyànjú láàyè iṣẹ́, kẹ́ wá àkókò díẹ̀ láti fi sinmi, láti fi relax. Ó ṣeéṣe kí ènìyàn kan tí ẹ jẹ lówó kí wọ́n fẹ́ dúró tì yín lọ́rùn pé kẹ́ sanwó lọ́ranyàn lọ́jọ́ tòní, tó sì lè fẹ́ ṣàkóbá fún ọ̀rọ̀ owó fún yín. Kẹ́ rí dájú pé lásìkò yẹ ìyàwó lọ́wọ́ ẹnikẹ́ni. Olólùfẹ́ yín lè sọ ọ̀rọ̀ tó ṣe pé ó máa jẹ́ kẹ́ feel bad bákan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ yín lẹ máa rí àṣeyọrí ṣe níbi iṣẹ́ kíṣẹ́ tí ẹ bá ń ṣe lénìí, látàrí pé ẹ máa mọ bá àti yanjú ìṣòro ní kíákíá láàyè iṣẹ́. Lénìí kí ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa, kẹ́ lè róore gbámú. Ẹ free mind yín, kẹ́ wà positive minded, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tí ẹ bá ń gbà lérò fún dáadáa kó lè já sáyọ̀ kó já síre. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá máa fún yín ní stress púpọ̀ lọ́jọ́ tòní, kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tẹ́ nífẹ̀ẹ́ sí. Lénìí ẹ tún lè jáde tàbí kẹ́ ṣàwọn kan tá mú kínú yín dùn, káyọ̀ yín kún. Lénìí ó sì ṣeéṣe kí ẹ tún láǹfààní láti kọ́ ẹ̀kọ́ nípa nǹkan tuntun ní ìrọ̀rùn lọ́jọ́ tòní. Òní dára láti fi kọ́ ẹ̀kọ́. Ẹ̀yin tó bá wá ṣe pé ẹ dá bísínẹ́sì pọ̀ pẹ̀lú alásùnmọ̀ yín kan, kẹ́ kí sára lọ́jọ́ tòní kí ìfàsẹ́yìn díẹ̀ máa wáyé lórí bísínẹ́sì yín. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, òǹfà àwọn tó jẹ́ ọkùnrin láàrin yín á máa fa obìnrin, bẹ́ẹ̀ sì lòǹfà àwọn tó jẹ́ obìnrin láàrin yín náà máa fa ọkùnrin lénìí. Ẹ wá rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì máa sọ̀rọ̀ àsọjù láwùjọ. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22,
léni ẹ lè fẹ́ reflect lórí bí ẹ ṣe ń hùwà sí àtàwọn ìgbésẹ̀ tí ẹ̀ ń gbé, bẹ́ẹ̀ sì lẹ máa tún fẹ́ create àkókò díẹ̀ láti fi sinmi dáadáa lénìí. Tẹ́ bá fi ọgbọ́n àtòye kún iṣẹ́ lọ́jọ́ tòní, ẹ máa ríre gbámú dáadáa, ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn, ẹ má kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun, kẹ́ gbájúmọ́ iṣẹ́ dáadáa lénìí, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàárín July 23 sí August 22, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ìpòrúurú ọkàn tàbí àìbalẹ̀ ọkàn kò fẹ́ máa wáyé fún yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ̀ ní reason láti wà worried rẹpẹtẹ. Àwọn feelings tẹ́ ń feel bóyá látàrí iṣẹ́ tẹ́ ti ṣe látijọ́ mẹ́ta tó ti wá dàbí ìgbà pó rẹ̀ yín, tàbí látàrí nǹkan tó pọ̀ lọ́rùn yín púpọ̀ látijọ́ mẹ́ta. Tí ẹ bá lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín lọ́jọ́ tòní, nǹkan máa tún yàtọ̀. Tí ẹ bá wà pẹ̀lú wọn lénìí, ẹ máa fẹ́ hùwà bí ọmọdé bákan, tí ìsí máa tún bí ìdùnnú fún yín. Tẹ́ bá ti ń retí pé kí ènìyàn kan sanwó fún yín, bóyá ẹni tó yáwó lọ́wọ́ yín látijọ́ mẹ́ta, ó ṣeéṣe kẹ́ rówó yín gbà lọ́jọ́ tòní nígbà tẹ́ lérò. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ gbọ́ ìròyìn ayọ̀ kan èyí tó máa dàbí surprise kílé òní tó ṣú tí á sì bí ìdùnnú fún yín. Tí ènìyàn bá gbà yín lámọ̀ràn lọ́jọ́ tòní, ó dára kí ẹ tẹ̀lé, kí ẹ wá mọ́kàn balẹ̀, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàárín August 23 sí September 23, lọ́jọ́ tòní ẹ máa lè express àwọn èròǹgbà yín dáadáa, ẹ máa lè ṣàlàyé nǹkan fún yàn, ṣùgbọ́n kẹ́ kíyèsára dáadáa, kí ẹ ṣọ́ra ẹnu yín ní sísọ, kí ẹ má bàa bára yín ní ipò tí ẹ kò fẹ́ lọ́jọ́ tòní, látàrí pé àwọn èèyàn lè fẹ́ twist ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu pé báwo ló ṣe sọ̀rọ̀ báyìí, tí èyí sì lè fi jẹ́ kí ẹ wà frustrated. Ọjọ́ tòní wà ń ṣọjọ́ tó dára láti fi gbégbèsè kan àbí láti fi pinnu lórí ohunkóhun, kẹ́ má bàa regret tó bá yá. Lénìí ẹ máa láǹfààní láti relax, láti enjoy ara yín lénìí. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀ ẹ̀yin tí ẹ ti bí àwọn ọmọ tó ti dàgbà tó ti ń ṣiṣẹ́, kí ẹ rírí owó látara àwọn ọmọ yín lọ́jọ́ tòní, tí èyí sì máa tún bí ìdùnnú fún yín. Ẹ̀yin tẹ́ jẹ́ ṣiṣẹ́ lọ́jọ́ tòní, ẹ máa ríre dáadáa lọ́jọ́ tòní nígbà tẹ́ ò lérò. Ẹ má wulẹ̀ waste àkókò rárá lọ́jọ́ tòní, kí ẹ rí dájú pé gbogbo àkókò ọjọ́ tòní ò lọ lọ́wọ́ òfo láláì jẹ́ pé bí ṣe nǹkan gidi. Lénìí ẹ má dá sọ̀rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́yìí tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀, kí ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ. Fíìṣì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tá a bí láàárín September 24 sí October 23, lọ́jọ́ tòní ẹ máa wà very serious lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ìgboyà àti ìrètí tí ẹ ní nípa nǹkan tẹ́ ń lé máa lékè kà, bákan náà sì rèé mindset yìí máa kún fún bí ẹ ṣe fẹ́ lálùyọ, bí gbogbo nǹkan tí ẹ ń fẹ́ fún ìdàgbàsókè ara yín ṣe fẹ́ wá sí ìmúṣẹ, tí èyí sì máa tún jẹ́ kí ẹ ní ìgbàgbọ́ púpọ̀ nínú ara yín. Ẹ má wá táṣe jù bọ ohunkóhun lọ́jọ́ tòní, ẹ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ sì kíyèsára tí ẹ bá ń jẹ tàbí tí ẹ bá ń mu, torí tí ẹ bá kíyèsára tẹ́ kọ̀ jẹ oúnjẹ kan lásán ṣíṣe kó ṣàkóbá fún ìlera ara yín. Lénìí ẹ lè wòye sí ọ̀nà tuntun tí ẹ tún lè máa fi gbà rí owó dáadáa. Lénìí kí ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pàṣírí mọ́ lórí àwọn nǹkan tí ẹ bá ń plan fún dáadáa kó lè tètè já sáyọ̀ kó já síre. Aago 12 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ beige sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàárín October 24 sí November 22, lọ́jọ́ tòní ó ṣeéṣe kí inú dédé máa bí yín, ṣùgbọ́n kí ẹ rí dájú pé ẹ jà fitafita láti gbéra yín kúrò nínú situation tẹ́ ò fẹ́ yìí. Kò sí bí stress náà ṣe lè pọ̀ tó, kò sí nǹkan tó lè fẹ́ fàbínú àbí stress fún yín. Kí ẹ rí dájú pé ẹ wòye sí ọ̀nà tí nǹkan náà gbà wáyé ju kí ẹ wá máa fi react lọ. Lọ́jọ́ tòní kí ẹ mọ̀ dájú pé ìṣòro jẹ́ nǹkan tí ó ṣe é pé a lè yí dá láyé tá wà yìí. Bẹ́ẹ̀ sì ni nígbà míì ìṣòro máa ń dàbí opportunity tọ́lọ́run máa fi build èèyàn ni. Tẹ́ bá mọ́kàn balẹ̀ dáadáa lọ́jọ́ tòní, ẹ máa lè lọ́jọ́ tòní pẹ̀lú ìrọ̀rùn. Bẹ́ẹ̀ sì ni ẹ lè rí ìdùnnú látara celebrate àwọn oríire àwọn ẹlòmíì lọ́jọ́ tòní. Ẹ máa rí ìgbárùkù ti àwọn tó jẹ́ alásùnmọ́ yín lọ́jọ́ tòní, téyí sì máa ràn yín lọ́wọ́ nípa business yín.
ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè kí ẹ sì bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ lọ́jọ́ tòní. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22 lónìí ó ṣeéṣe kí ẹ wà stress tàbí ká ìbàlẹ̀ ọkàn máa wáyé látàrí iṣu tó ń wáyé lọ́tún lọ́sì. Ẹ rí dájú pé ẹ ṣàlàyé fún alásùnmọ́ yín kan tàbí ẹni tẹ́ finú tàn, ìyẹn máa jẹ́ kí ẹ tún feel better. Kò dára kí ẹ pa àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí yín lónìí mọ́ kẹ́ wá fi para, ìyẹn lè padà bí kí ẹ dédé bínú tàbí kẹ́ dédé sọ̀rọ̀ tó máa ṣàkóbá fún mọ̀làkejì. Ó wá ṣeéṣe lọ́jọ́ tòní kí ẹ fẹ́ fọwọ́ kan àwọn savings yín tèyí sì lè fẹ́ ṣàkóbá fún múdù yín díẹ̀. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ rẹra yín lẹ̀ kí ẹ wà determine, ẹ sì lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore, kò sí wàhálà. Indigo and white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19 lọ́jọ́ tòní, akíkanjú inú yín máa jẹyọ dáadáa, tẹ́ máa lè kojú àwọn difficulty èyíkéyìí tó bá wáyé lénìí ní ìrọ̀rùn. Tí ẹ bá nílò ìrànwọ́ ènìyàn kan bóyá bí ọ̀rẹ́ yín, ẹ láǹfààní láti ṣe bẹ́ẹ̀ látàrí pé wọ́n máa ràn yín lọ́wọ́ dáadáa. Ẹ má ṣe wà introvert rárá lénìí, tẹ́ bá nílò ìrànlọ́wọ́ kí ẹ béèrè. Tí ẹ bá náwó rẹpẹtẹ lórí àwọn nǹkan tẹ́ nílò nínú ilé yín lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó ṣàkóbá fún ọ̀rọ̀ owó, ṣùgbọ́n á tún ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ iwájú. Ẹ̀yin tẹ́tí láwọn ọmọ lọ́jọ́ tòní, àwọn ọmọ yín máa fún yín ní ìdùnnú àtayọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ wá tẹpá mọ́ṣẹ́ kẹ́ rẹra yín lẹ̀ kẹ́ ṣe nǹkan yín létòlétò lénìí. Ẹ láǹfààní láti plan nǹkan tuntun tàbí gbégbèsè tuntun lórí bí ìgbésí ayé ń ṣe fẹ́ dára lénìí, kò sí wàhálà. Pale yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19 ó ṣeéṣe ká ìbàlẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín tàbí kẹ́kọ̀ọ́ máa wá comfortable. Ẹ lè má lè mọ nǹkan tó tiẹ̀ fa gbogbo eléyìí, kódà ó ṣeéṣe kí pressure tó wáyé látàrí pé iṣẹ́ yín máa tún lékè ńkà níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Kẹ́rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí bí kùdìẹ̀kudiẹ tó wà lójú ọ̀nà tẹ́rẹ́ tẹ́ fẹ́ gbàdé bí ọlá yín. Àwọn míì nínú yín ènìyàn kan tó súnmọ́ wọn ó ṣeéṣe kí wọ́n nílò medical attention tó ṣe é pé expenses yẹn máa jẹ́ èyí tó ṣe é pé ẹ̀ní lè avoid lénìí rárá. Tó sì jẹ́ pé táwọn míì nínú yín bá rìn àjò lọ́jọ́ tòní, tí ìrìnàjò yẹn bá jọ mọ́ ìrìnàjò iṣẹ́, ó ṣeéṣe kó wá stressful, ṣùgbọ́n wọ́n á ríre gbámú bẹ́ẹ̀. Ọjọ́ tòní dára láti fi gbégbèsè tuntun, láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun àbí nǹkan tuntun lọ́jọ́ tòní. Bákan náà sì rèé, kẹ́ rí dájú pé jìnnà sí gbogbo nǹkan tó ń jọ mọ́ àbòsí àbá ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ lénìí kí ẹ lè ní ìfọ̀kànbalẹ̀. Ajúmọ́ ìfọ̀kànbalẹ̀ yín ló dára, ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kí ẹ sì jẹ́ kára yín yá gágá. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kẹ́ wà very impulsive, kẹ́kọ̀ọ́ déédéé gbégbèsè láì jẹ́ pé ẹ pinnu rárá. Lọ́jọ́ tòní ẹ ní fẹ́ kí kankan ṣàkóbá fún òmìnira yín rárá. Lọ́jọ́ tòní bó ṣe wù yín pé mo fẹ́ ṣe nǹkan báyìí, mo fẹ́ ṣe nǹkan báyìí, ó máa wù yín púpọ̀ pé nǹkan báyìí mo fẹ́ gbé ní ìgbésẹ̀, mo fẹ́ gbé ní ìgbésí ara máa ya yín púpọ̀, ṣùgbọ́n ó ṣeéṣe kẹ́ má lè mọ ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà. Ọjọ́ tòní ò ń ṣọjọ́ tó dára rárá láti fi gbégbèsè tàbí ọjọ́ tòní ò ń ṣọjọ́ tó dára rárá láti fi gbégbèsè tó lágbára nígbésí ayé yín lénìí. Ẹ ṣáà ti ẹ̀wùlẹ̀ sún sí ọjọ́ mìíràn. Lọ́jọ́ tòní ẹ máa ríre gbogbo gbámú níbi iṣẹ́ tẹ́ bá ṣiṣẹ́ lẹ́yìn nìkan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ prepare fáwọn tension kéékèèké kan tó lè wáyé láyìíká ilé yín látàrí pé ènìyàn kan tó súnmọ́ yín ó lè mú ọ̀rọ̀ owó le kankan lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín lè wò pé ẹ fẹ́ lo free time yín láti fi ṣàwọn nǹkan sí amúkínú yín dùn káyọ̀ yín kún tàbí àwọn nǹkan tẹ́ máa enjoy, ṣùgbọ́n o àwọn kankan tẹ́ òró kan ó ṣeéṣe kó fẹ́ affect plan yín. Tension lè wáyé, aáwọ̀ lè wáyé, àìgbọ́ra-ẹni-yé lè wáyé láàrin relationship yín tó sì lè fẹ́ ṣàkóbá fún díẹ̀. Lénìí kí ẹ mú sùúrù lò, kí ẹ fi understanding báwọn èèyàn ṣe, kí ẹ sì mọ́kàn balẹ̀, ẹ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kí ẹ sì má ṣe jẹ́ kára ya yín ju bó ṣe lọ lórí ohunkóhun lénìí. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò
èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.